gbọ́ wípé wọ́n ní Dino Melaye ń gbó bí ajá. wọ́n lọ sọ pé ìkòkò kan ò ní gbomi kó gbẹ̀yìn kó tún gba ṣọṣọ àtọ́wọ́n àti Jagaban tó wọlé. wọ́n ní wọ́n wí wípé Dino ní ìjọba yóò padà bọ́ lọ́wọ́ síwájú. àbígbèrè ni Dino ní ti ń gbó bí ajá lásán. lẹ́ni tí ò wọlé ní pọ́lì unity ẹ̀ rárá dépò pé yóò wọlé ní wọ́ọ̀dù sóun ló wá ń pariwo ẹnu. ẹ̀jẹ̀ gbé Dino Melaye lọ́rùn bóyá ẹ̀jẹ̀ ń ta sí lọ́pọlọ lọ́fà sábàbí ẹ̀ ṣé bẹ́ẹ̀ sáàmọ̀ ó sọra rẹ̀ dòrú bèbè tí ń pariwo gèní INEC office ìgbà kẹ́kọ̀ọ́ òṣojú mímu. ẹ̀jẹ̀ gbà fọlọ́run ọba àsìkò tàṣíwájú Bọ́lá Ahmed Tinubu rèé olúwa ọba ló gbé Tinubu lékè kì í ṣèèyàn. nínú ẹni tó rà àánú gbà láyé Bọ́lá Tinubu ń bẹ lára àwọn kèrèmí kọ́. ìwọ ló yẹ ká máa pè ní Bọ́lá Jẹrí Ogun of Africa, àfìdí pàtàmọ́lẹ̀ of Nigeria, aṣẹ́gun ogun of the world. mọ́lọ ní kínkà lórí ogun tó ṣubú tọ̀ ọ́ tó o sì borí gbogbo wọn. ogun EndSARS làkọ́kọ́ fẹ́ yọjú sí ẹ nígboro Èkó. wọ́n ní Bọ́lá Tinubu kèrègbè láàfin lómi. ọ̀pọ̀ ilé-iṣẹ́ tó ní sí ìgboro Èkó làwọn ọmọ Ìgbò bàjẹ́ pátápátá ọjọ́ ni lójú ọ̀sẹ̀ ní kàyéfì. síbẹ̀síbẹ̀ Bọ́lá Tinubu borí ogun. sọ́kùn ti fake news tó ní gbogbo orí social media fún ká sọ ni. tí wọ́n ní Bọ́lá Tinubu ò lè rìn wọ́n lọ́mọ 100 years lọ́jẹ́ wọ́n láláìsàn lẹni tá a fẹ́ kọjá rẹ̀ wá. wọ́n ní Bọ́lá Tinubu ò ní sàbùkẹ́ o. wọ́n tiẹ̀ ní Jagaban ògbóyìnbó rárá. irọ́ yín ti dá ẹ̀yìn ọ̀bàyéjẹ́. Bọ́lá Tinubu ti borí ogun ó ti jagun àjàyè nígbẹ̀yìn ọ̀rọ̀. ogun muslim ticket ló pe lékè. wọ́n ní bí Lagos boy ìbálẹ̀ wọlé yọ̀sọ̀ Nàìjíríà tẹ́lẹ̀sì kan ṣoṣo. wọ́n ní Bọ́lá Tinubu ò ní jẹ́ kí wọ́n kó kìrìsìtẹ́nì mọ́ rárá. lẹ́ni tó gbẹ́gbẹ́ ìyàwó tó fẹ́ sínú ilé olùṣọ́ àgùntàn ni. gbogbo kùkù kẹ́kẹ́ ọ̀hún àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì Bọ́lá Tinubu ràn lọ́wọ́. ìgbà tí wọ́n ta àmì òróró síyàwó ẹ̀ lórí Bọ́lá Tinubu àtìyàwó ẹ̀ ni wọ́n jọ wà ńbẹ̀. àbálọ àbábọ̀ aṣíwájú tún jẹrí ogun mùsùlùmí àti mùsùlùmí ó tún borí wọn náà nígbẹ̀yìn ọ̀rọ̀. ogun tẹkọ tí ò sí rárá lásìkò ìbò yẹn lágbára. àwọn kàbá àdọ́gbọ́n títí tí ọgbọ́n padà dá wọn kulẹ̀ bí àpò ẹ̀wà. iye tí wọ́n ń tẹpọ̀ lókùn fẹ́ẹ́rẹ́fẹ́ tí wọ́n dìbò ó jẹ́ 500 naira. ọkọ̀ tó bá ti ẹ̀rẹ́ pọ̀rà lásìkò ọ̀hún ọpẹ́ ni wọ́n ń dú. síbẹ̀síbẹ̀ aṣíwájú tún jẹrí ogun. ẹ̀yin ẹ̀wọ̀ ogun Emefiele Eme wicked naira policy Emefiele ogun tó mú gbogbo ọmọ Nàìjíríà pátápátá ogun tó burú gbáà ni ogun Emefiele yìí o. emele ememiele emegbere ogun emeya ogun emeibu ogun tó pa ọmọ Nàìjíríà lẹ́kún ni. aṣíwájú Bọ́lá Tinubu tún borí ogun. ìwọ gan ló yẹ ká máa pè ní borí ogun of Africa kò ní rọ́ọ̀lù rárá. olúwa bá fún ọ ṣe kì í sọ̀rọ̀ àwàdà. ogun aṣọ́rọ̀ ọ̀kì tó gbìnà ìyá kèrèmí kọ́. ogun kàfá yìí gidi ni. ogun tó burú dandan ni. ogun PDP ńkọ́ ogun tó burú gbáà ni. ogun ẹgbẹ́ Labour kan pàtàkì lọ́jẹ́ nínú ogun tó lè gbẹ̀mí èèyàn. ogun Bọ̀dé George onímọ̀ tara ni nìkan ogun ní. bàbá àgbàlagbà tó yẹ kókó ti Bọ́lá Tinubu lẹ́yìn tí ń ba Tinubu jẹ́. gbogbo ibi ọba fẹ́ sá lọ ayé ìrètí ohun tó ti sọ. asọ̀rọ̀sọ bọ́tò kò ní pẹ́ kẹ́tẹ́ gbégbé ẹlẹ́yà nígbẹ̀yìn ọ̀rọ̀. ogun Adébánjọ ogun ní. àgbàyà àgbà òfò àgbà tí ò tó lé inú rẹ̀ bàjẹ́ nítorí ìdìdí ọmọ ẹnìkan. àǹfààní mélòó lórí tó tọ̀bẹ̀ Adébánjọ rí wọn ná. bàbá olóyè rẹpẹtẹ ẹ ti sínwírí orí yín burú dandan. èṣù lẹ́yìn ìbejì ilé ní kúwà ẹran àjàyí ká ikú ń bọ́ mọ́rin ọmọ òfura. ìtìjú lọ fẹ́ bá kúrò láyé tó o bá dá lórí ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún lórí ọmọ Yorùbá àtàtà. ẹ má gbàgbé o ogun Adébánjọ
Tinubu tún borí ogun. Èyí tó burú jù ní bàbá onílẹ́tà tó tẹ́ èèyàn lójú. Bàbá tí ń kọ lẹ́tà sáá. Wọ́n kọ láyé Jonathan, wọ́n kọ láyé Buhari. Gbogbo ọjọ́ tí mo ti mọ bàbá wàláì lẹ́tà ní sáá fún bàbá. Gbogbo ọmọ Yorùbá ni bàbá ń bá jà. Gbogbo ọmọ Yorùbá ni bàbá ń bínú sí. Ọbásanjọ́ ni mò ń wí hun. Ọlọ́bàbẹ̀lá Aníkúlápọ̀jà kó tó kú. Àwọn náà bàbá òṣèlú ń kọ́. Bàbá Balógun nìkan tó lọ́lọ́pàá tó jalè rí láyé. Sunday Afọlábí àti Bọ̀dé George nìkan ló wà ìbàjẹ́ rí nínú gbogbo mínísítà káàkiri láyé Ọbásanjọ́. Sunday kú, Bọ̀dé George ṣẹ̀wọ̀n, ọlágbára yéye. Ọ̀pọ̀ Bọ́lá Ìgè. Ìjọba Ọbásanjọ́ omi tó pọ̀ Bọ́lá Ìgè títí lónìí. Odidi Minister of Justice kú láìsí nǹkan tí wọ́n ṣe sí. Ọbásanjọ́ kan náà ló lábíọ́lá kì í ṣe mẹ̀sáyà fún gbogbo Nàìjíríà yìí. Ìgbà tí Bọ́lá Tinubu jẹ́ gómìnà Èkó, Ọbásanjọ́ bínú sí bàbá. Òun nìkan ó sọ ní gómìnà tí wọn ò san allocation fún ọdún 7 ọ̀tọ̀ọ̀tọ̀. Ọjọ́ èèyàn lójú. Ọbásanjọ́ tún bá Tinubu jà nítorí pé ó fẹ́ jà rẹ̀. Ẹ bọ́ra òun kí ni Tinubu ṣe gan-an? Ẹ̀ṣẹ̀ wo ni Tinubu ṣẹ̀ tí ò ṣe é forí jìnnà ẹ dá wa lóhùn lásìkò? Ẹ má gbàgbé o, gbogbo ogun wọ̀nyí náà ni Tinubu tún jẹ́rí ogun náà nígbẹ̀yìn ọ̀rọ̀.